ni ẹ mọ̀ ẹ tí Dr. Wayas jẹ́ ní Nàìjíríà Senate President ni èmi ní àǹfààní láti lọ síbẹ̀ mo dẹ̀ rí ọmọ Dr. Wayas kan tó yẹ pé ó ń tọrọ jẹ ni he's begging for money ọmọ Dr. Wayas he was begging for money ó ṣe ló dàbí ẹni tí wọ́n pé ìran ò tiẹ̀ lówó rí ọmọ Dr. Wayas look at how close ọmọ Senate President less than 30 years Dr. Wayas ọ̀hún nígbà tó kú tọ́ mi ò fi yọ ó kọ́lọ̀ kó sẹ́sáfẹ́fẹ́ kó pàṣẹ rẹ̀ ìlú ìlókù sí for so many months ló fi wà ní kíní mọ́ṣúárì tọ́ni kọ́ gbé lọ sílé àti ìmọ̀ ní ìsìn bóyá ayáde ti sin àbí kò tí ì sin torí òkú ìjọba ni ó jẹ́ kó fún ní state burial ni ọmọ Dr. Wayas Senate President Nigeria ọmọ Òbùdù ni cousin ọkọ mi ni like uncle ẹ ṣe dáadáa ó ń da lẹ́yìn lélẹ́ ó lé kó bá yí bírí báyìí ókè ẹ fi ti àwọn tọ́kì yẹn fi ṣe àwọn tó jẹ́ multi-billionaire ẹnìkan ló kọ́ ilé odindi yẹn tó wò yẹn tẹ́ni yẹn bá wà nú ẹ̀ tó bá wó mọ́ ilé yẹn ó ti di àbí tó jáde tí ò sí nulé tó wó tí ilé yẹn wó tí ò bá sí insurance ó ti di kí ló ṣe é pè nìyẹn ó ti di tálákà ayérayé nìyẹn àbí àwọn tó wá lose ẹ̀mí wọn ń kọ́ láti ẹ̀wá sọ́pẹ́ ni wá lose ẹ̀mí ẹ̀ nínú ilé yẹn àwọn ọmọ àtìyàwó kò sí ń bẹ̀ àwọn ọmọ àtìyàwó yẹn ń kọ́ wọ́n ti di tálákà kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ kí la gbé wáyé kí la fẹ́ gbé lọ tó bá kéré tó báyìí tọ́rọ̀ olówó yẹn tó kéré tọ́rọ̀ olè ká ní 50 pounds ní tọ́rọ̀ olè ẹ̀ báyìí wọ́n máa ní síyàn mọ́ tó bá rò olè mọ́ báyìí 50 kó jẹ́ mẹ́rin tó bá firú owó yẹn sínú sàárè ní Nàìjíríà ọ̀wọ́n tí wọ́n fi síbẹ̀ ní ṣojú ẹ̀ wọ́n á ta wọn lò wọ́n á tú òkú yẹn síta wọ́n á mú $50 wọ́n á mú 50 pounds yẹn. bọ́ọ̀ bá tiẹ̀ wá mú ọ̀wọ́n kan wọ́n á jẹ́ kó tó pọ̀sẹ̀ kan lórí lọ́fíńdà tó máa jáde látara ẹ lọ kí ló wá dé kí la mú wáyé kí ni nǹkan náà ṣékùn yín jù báyìí lọ ni bí ọba wà nínú odindi ilé kò ní sun yàrá méjì pọ̀ tó bá wà ní yàrá kan kò ní sun bẹ́ẹ̀dì méjì pọ̀ bẹ́ẹ̀dì yẹn lè tóbi lọ ó lè tóbi tí bẹ́ẹ̀dì bá tóbi òun ni queen size I have it tó bá wá tókò tó bá sùn sórí bẹ́ẹ̀dì yẹn tó bá ròlù lọ báyìí tó tún ròlù lọ báyìí tó ọmọ bá wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí tó ti ń ròlù á sọ pé what happened what's the problem mommy what happened ẹni yóò gbádùn mọ́ àbí kí ẹ wá dìde ní yàrá yẹn kó lóun ní 3 bedroom kó sùn sí yàrá kan tó bá látago 12 kó tún di aago 2 tó tú kó tún dìde kó tún gba yàrá mi lọ kó tún di aago 3 aago 5 kó tún dìde kó tún gba bòmí lọ kọ́ wá bá a níbẹ̀ àbí kó máa bò pé are you okay kí ló ṣẹlẹ̀ ilé ayé nìyẹn o bí n tí láyé ẹ̀yin olórí wa ẹ̀yin bàbá wa ẹ̀yin olórí wa ẹ̀yin bàbá wa bí n tí láyé bí n tí báyìí láyé kò tó nǹkan kan bí àṣẹ ẹnìkan ni àáfàá kan ló sọ bẹ́ẹ̀ ó ní ó lóun ò mọ̀ yìí pé bí n tí báyìí láyé àwọn ti sáré ju kádàrá lọ ẹ mọ nǹkan tí bàbá yẹn rí kó tó sọ bẹ́ẹ̀ ó ní àṣẹ bí n tí láyé àṣẹ bí n tí láyé àwọn ti sáré ju kádàrá lọ ẹ̀yin olórí wa ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin tẹ́ ẹ ní èní tẹ́ ẹ lànà tẹ́ ẹ lè ní ẹ lè má ní ọ̀la aláwọ̀ ẹ lè má ní ọ̀la
ẹyẹ ni mẹ̀kúnnù lára, gbogbo nǹkan tó bá jẹ́ ti mẹ̀kúnnù ẹ fún mẹ̀kúnnù. Ẹ tún ìlú ṣe, ẹ jẹ́ kí ilé ayé rójú, ẹ má joyè adánìkànjọpọ́n, ẹ má joyè bámúbámú ni mo yó, mi ò mọ̀ pọmọ ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, nítorí pé ọjọ́ ń bọ̀ lólúwa wí o. A fẹ́ràn ara wa, òun ara bíbá yìí náà bó ṣe fẹ́ pa wá ni wọ́n wá. Ṣá wa lè blame Ọlọ́run pé kí ló dá wa ní dúdú fún? Allah astagfuru láì. Ọlọ́run fẹ́ràn wa, ó fún wa ní nǹkan àlùmọ́ọ́nì, ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá ni, oríṣiríṣi ló ń yọ nínú ilẹ̀ wa, oríṣiríṣi là ń wà nínú omi wa, oríṣiríṣi là ń rí lórí ilẹ̀ wa everywhere. Ṣùgbọ́n àwọn ará bí báyìí wọ́n wá wò pé òkè ibi táwọn ilẹ̀ tá a wà yìí, mo ń sọ fún yín jọ́kàn máa lọ sí gáàdì mi máa fi wọ̀nyí. Bẹ́ẹ̀ sọ àgbàdo sílẹ̀, kẹ́ ẹ kó sílẹ̀, ó máa rà mọ́ bẹ́ẹ̀ ni kò lè yọmọ. Gbúre lásán ò lè gùn bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn gíláàsì tí kò wúlò yẹn á wù lórí gáàdì yẹn, á wù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tó wúlò fún ara tí a fẹ́ jẹ ewúro kò lè wù, gbúre kò lè wù, ṣùgbọ́n àwọn tí wọn ò wúlò yẹn á wù lórí ilẹ̀ yẹn. Mo wá wò pé kí ló dé tó rí bẹ́ẹ̀? Àdẹ̀gbìn wọn á dẹ̀ wù jáde, ṣùgbọ́n wọn tá a bá gbìn tá a ló wúlò fún wa bẹ́ẹ̀ bí tòmátò ní ọbẹ̀ kìíní kan ni, bẹ́ẹ̀ bá fi fertilizer àti àbí kankan á ti ẹ̀tún lójú fertilizer kan tó máa ṣiṣẹ́ ń bẹ̀. Kí la wá ń bá ká? Wọn ò ní nǹkan kan, táàsì wa ni wọ́n ń dúró lé lórí, òun ló ń jẹ ẹ̀, kò sí nǹkan kan, àwa ni wọ́n ń tà. Tẹ́ ẹ bá mọ iye tọ́wọ́ èèyàn fi ń wọ ìlú yìí ní ìsìn, millions of naira. Wọ́n ti wá dé ní ìsìn láti bí oṣù bíi mẹ́rin márùn-ún, wọ́n náà wọ́n ní ìdèyàn, wọ́n wá ti wá rí, wọ́n ti rọ́ èèyàn kún lé báyìí, kò wá síṣẹ́ mọ́. Wọ́n wá ń choose and pick. Àwọn ọmọ wọn ti wá, àwọn tó bá nígbà tó á sanwó ilé, wọ́n á sanwó náà, wọ́n á sanwó gbogbo ẹ̀, wọ́n ti wá frustrated nígbà tí ó bá síṣẹ́. Ẹlòmíì, there was a woman man tó wá, ọmọ méjì àti ìyàwó, ó ta létọ̀ ló wá sílùú yìí, kò léyàn nílùú yìí. Nígbà tó ná owó, wọ́n wà ní hotel, wọ́n wà ní nǹkan tó máa sanwó nìyẹn as a student. Nígbà tó náwó tán, wọn ò ríṣẹ́, ìyàwó ò ríṣẹ́, kò síbi tó wá kọ́ ọmọ sí, kò béèrè, because tó bá béèrè á ti fa ọmọ sílẹ̀ ńlé, wọ́n á ṣiṣẹ́, wọ́n á rí ibi kówó jọ ná, because kò sí kọ́ tó mọ nǹkan tó máa ṣe, kọ́ tó lọ kọ́ ọmọ wá, kò ṣe bẹ́ẹ̀, kò béèrè, wọ́n kọ́ ọmọ wá, wọn ò ríṣẹ́ ṣe, wọ́n bá lọ gbé láìbírì, wọ́n lọ sùn láìbírì, bọ́ wọn ọlọ́pàá bọ́ ṣe pọ̀ ọlọ́pàá sí wọn nìyẹn, wọ́n ti gbé wọn délé o. Wọn ò fẹ́ràn wọn ò tí ẹ bá wọn wò pé iye báyìí lọ́wọ́ alábìbà ẹni mo dẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ alábìbà máa ṣàlàyé fún wọn pé kó wá help wọn lókè wá pẹ́ láyé ìgbà kan ni. Nígbà táwa dé ìlú yìí, wọn ò fẹ́ ríyàn títì, tó bá kẹ́rù ẹ̀ tó bá gba council oníwèé wọn á fún ẹ nílé. Wọn ò tí ipò tó ń fáyàn gbà yẹn, oníwèé kó tẹ wá sọ́pọ̀ olóyún àbógbọ́mọ dání tí wọ́n ti bá wọn. Wọ́n á fún ẹ lé gbogbo nǹkan tó bá fẹ́ lọ́wọ́ á fún ẹ. Ṣùgbọ́n ní ìsìn ṣé báwọn ìjọba náà lọ wá síbí lọ́n sọ fún wọn pé dọ́là ń pa àwà òkè ilé. Bàbá Ọbásanjọ́ lọ sí Dublin ìjọ kan nígbà táwọn ọmọ Nàìjà sì ń wá ìwé káàkiri, ó kó wọn fi pàdé ẹ̀ lọ́nà, ó lọ sọ fún wọn lọ́hùn wípé kí ọmọ tó wà ní Nàìjà, ọmọ tó wà bẹ́ẹ̀ tó bá tí ì níwèé kọ́ repatriate wọn padà, wọ́n ń parọ́ ni, asylum kò sí kan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn ọ̀kà èèyàn játijàti ṣọ̀wọ́n leaders ta dẹ̀ ní nìyẹn o. Wọn ò ro ọjọ́ ọ̀la, wọn ti dìde, àwọn ọmọ ọlọ́mọ tó ń sàsálà fẹ́mi wọn, ẹ̀tú débẹ̀ ẹ̀tú fẹ́ lọ bá tiwọn jẹ́ lọ́hùn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọ̀wọ́n yẹ̀yẹ́ náà tù tí wọ́n sọ ń bẹ̀.
kì í ṣe tiwa o ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá àṣàánú ọmọ Yorùbá á kó àwa kúrò lóko ẹrú irọ́ mi dẹ̀ ni Country that would be blacks and Native Americans, blacks and Native Americans, blacks and Native Americans. And if you are black or African American and you're listening to this, you need to know the truth about how you are being targeted for extermination. You and your children and your grandchildren and your parents, you are all being targeted for extermination. Now, to some extent, we are all being targeted in different ways because there is a depopulation agenda that wants to reduce the entire global population to about 1 billion people. But it seems from observing the way they're doing this, they sure do want to get rid of black people first. And they're actively doing it. It's happening right now. It's right under your nose. Most people have no clue that it's going on. And the scientific community is working to exterminate you. It's the scientists. It's the pharmacology evildoers. It's the drug companies. It's the vaccine companies. It's the abortion providers. Most of you should have heard about this by now. 2 French doctors during a TV debate were discussing testing coronavirus vaccines on people in Africa. One of the doctors, Jean-Paul Mira, said they should do the study in Africa since there are Okay. Kọ́tẹ̀. Ẹ wò gbà tí nǹkan tá à ń sọ yìí tó ṣẹlẹ̀ sí ìlú nǹkan tí wọ́n ń fún wọn káàkiri ìṣe ni wọ́n sọ wípé ìṣe ni wọ́n sọ ẹ̀rí wọ́n ti lọ ra bẹ̀pa òun ni wọ́n sọ fún mi yẹn pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ lórí bí ìbàyìí tá a bá sọ wọ́n máa ṣe kí ni wọ́n máa fún wa ní strike nígbà tó mọ̀ pé òótọ́ ni nígbà tí ọmọ abẹ́rẹ́ yẹn kọ́kọ́ dé ìṣe ni wọ́n sọ pé Áfíríkà ní kọ́ fún ọ̀wọ́n ni kọ́kọ́ lọ fi ṣe guinea pig ọ̀wọ́n ni kọ́kọ́ lọ fún ná tó bá fún wọn tó bá rí bó ṣe rí kọ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n tún kọ́ sára oògùn yẹn pé oògùn yìí o kò ń ṣe fún funfun o fún dúdú ni Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á ṣàánú wa ẹ bá gbé kúrò torí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ wípé ẹ wò òun nìyẹn tó bá jẹ́ wípé ibi tí wọ́n ti ń ṣẹ́ èpè tí wọ́n ti ń sọ̀rọ̀ àlùfàǹṣá tí wọ́n ti ń bú ìyá tó ń bú bàbá tó ń bú gbogbo ẹbí àtàrà ibẹ̀ ló wà bó ṣe máa kún rè ṣùgbọ́n bí tá bá ti ń sọ̀rọ̀ tá à ń sọ yà wọn ò fẹ́ sí ń bẹ̀ wọn ò ní wà ń bẹ̀ ṣùgbọ́n àwa máa sọ á wà ní rẹ́kọ̀d pé Sampfatism o báwọn ṣe máa ń ṣe wọ́n máa educate ọmọ Yorùbá ni kò sí pé kò sí èébú kò dẹ̀ sọ̀rọ̀ òdì wọ́n máa educate ni kò ní agbára tọlọ́run àwọn ò ṣe é nítorí pé kí ni àwọn èèyàn là ń wá àférò àwọn èèyàn ọmọlúàbí àwọn èèyàn dáadáa àwọn èèyàn tó jẹ́ pé tó bá wá ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ló máa wà lọ́rọ̀ wọn kò ṣe pé wọ́n máa ṣépè wọ́n máa sọ ọmọ làwa ń wà lórí Sampfatism ẹ̀yin tí ẹ wà níbẹ̀ ẹ bá mi like ètò yìí ẹ bá mi thumb up mo rí pé wà ń bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa tí ẹ ń wò wá ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín o ojú òde ní tì yín ní agbára ti Ọlọ́run Dayo Daniel mo rí ẹ Masb mo rí wọn náà o ẹ kú ògbà ẹ ṣé ẹ bá wa ṣe ètò yẹn ẹ jẹ́ kó débi tó máa dé ẹ jọ̀ọ́ Akalamagbo TV ẹ ṣé o kalẹ̀ ààrẹ yìí náà ń bẹ̀ ṣe kí ni easy advert ẹ ṣé ẹ máa bá wa ṣe ètò ẹ máa bá wa like ẹ bá wa like ètò wa ẹ bá wa thumb up àti rí thumb yín lókè o ẹ̀ẹ̀kan àbí méjì kan la ṣì rí níbẹ̀ torí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ní gbogbo ohun la ṣe sọ fún yín pé ní àwọn ọmọ Yorùbá o ẹ má jẹ́ ká compromise o ibi tá à ń lọ òun ní kẹ́ ẹ jẹ́ ká wò nǹkan tá à ń ṣe òun ní kẹ́ ẹ jẹ́ ká máa ṣe lọ tá à ń ṣe ní dáadáa o òun ní kẹ́ ẹ jẹ́ ká máa ṣe lọ nǹkan tá à ń ṣe ní dáadáa òun ní kẹ́ ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ má jẹ́ ká búra wa
ẹ má jẹ́ ká sọ̀rọ̀ òdì síra wa torí pé kí ni ìlú kan náà la fẹ́ gbà ibì kan la fẹ́ lọ ẹni tó sì máa bóyá ẹni tó tẹ̀ sí máa gba Yorùbá fún wa gan bóyá kò tí ì darapọ̀ mọ́ wa bóyá tó bá dé báyìí á dẹ̀ fọ̀nà hàn wá gbogbo àdéhùn ṣe ṣùgbọ́n gbogbo ẹni tó bá máa wá abẹ̀yìn lórúkọ Ọlọ́run abẹ̀yìn lórúkọ Ọlọ́run ni ẹ jọ̀ọ́ ẹ bá wa darapọ̀ mọ́ àwọn tó ti wà nílẹ̀ ká má duplicate effort kọ́ ẹ bèrè lọ́wọ́ wọn bó lẹ bá dé níbo lẹ wà ẹ jọ ṣiṣẹ́ pọ̀ ẹ jọ tọ̀ síbì kan náà kó lè wò ó ẹ jọ̀ọ́ nítorí tí Ọlọ́run ọba ẹ jẹ́ ká tọ̀ síbí ojú kan náà kó hó ká lè rí ibi dé ibi ká lè rí ibi tètè débi tá à ń lọ ẹ má jẹ́ ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àbí ńgbà tó ní àwọn èèyàn kan tó ní òkè o wọ́n fẹ́ kí à ń lọ sí Nàìjíríà láti bí ìbàyìí ẹnìkan wọ British Airways ẹnìkan wọ Egypt Air tó máa lò 25 hours lọ́nà ẹni tó wọ British Airways ìyẹn máa lò 6 hours lọ́nà ẹnìkan wọ kí ló ṣe ń porúkọ ẹ̀ kíní àwọn Dubai kí ló ṣe ń pè Emirates tó máa lò nǹkan bí 12 hours lọ́nà ṣé ẹ mọ̀ pé ẹni tó lọ British Airways yẹn ló máa kọ́kọ́ débẹ̀ wọ́n dẹ̀ ní kájọ débẹ̀ papọ̀ ẹni tó wá kọ́kọ́ débẹ̀ á wá dúró dẹni tó wà ní 12 hours á dúró dẹni tó wà ní tó máa débẹ̀ 24 hours ṣe rí pé nǹkan tó dẹ̀ pé 6 hours yẹn 7 tó bá débẹ̀ 6 hours 7 hours the 7th hour ló máa ṣe kíní ẹ̀ ṣe rí pé ó ti bọ́ tó rẹ̀ ẹni yẹn nìkan náà ló máa wá dúró sí la máa wọ̀n tó kù pé kíní nígbà tẹ́ fẹ́ gbé sí lọ tó bá dé tó wá sọ àwọn tó kù dà kò ṣáà ní dúró 25 hours tó ẹ̀ ó dẹ̀ ti sọ pé 7 hours o the 7th hours o aago 12 o nìkan ìfẹ́ ṣe o tó wá dé pé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ máa dé ní aago 6 ìrọ̀lẹ́ ẹnìkan máa dé láago 12 òru ṣó bá mọ́ kò bá mọ́ bí ọ̀rọ̀ àwa tá a fẹ́ gba Yorùbá nation ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba ẹ jẹ́ ká ṣe papọ̀ ẹ jẹ́ ká wà papọ̀ ẹ má jẹ́ a ṣe kíni ẹ má jẹ́ a tara wa lọ́pọ̀ ẹ má jẹ́ a ṣépè fúnra wa mọ́ bàbá ti sọ ẹ má jẹ́ ká ṣépè ẹ tí ẹ bá ti ẹ wo nǹkan kan ẹ wo owó orí bàbá yìí ò ẹ̀fà jáde sí yín rí kó sọ̀rọ̀ tí ò dá lẹ́nu sí yín tàbá sọ á ní àwọn ọmọ mi ni ẹ má ṣépè mọ́ ẹ má búra yín mọ́ ẹ má bẹ́gbẹ́ má bá búrò mọ́ ẹ gbọ́ ẹ tó bá máa dàgbà kí n taṣọ àgbà mọ́lẹ̀ ẹ tó bú ròkò tó bojú ẹ̀ kì í ṣejọ́ kan ni olúwere ń pa ni ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba torí ẹ tó bẹ̀rẹ̀ tó wò dí àgbà ni ọmọlẹ́yìn ẹ̀ náà wo tiẹ̀ á wo tiẹ̀ tó bá yà kò sí kámà ní ilé ayé yìí nǹkan tó bá ṣe ló máa bá èèyàn kò dẹ̀ ní wo àlùbọ́sà kó gbin ẹ̀fọ́ ẹni tó bá nínú ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì tẹ́ ẹ bá kí ló ń ṣẹlẹ̀ nílùú wa báyìí ní location 9 kí ló ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bá wa pè wọlé kí ló ń ṣẹlẹ̀ nílùú wa location 9 báyìí o kí ni à ń ṣe kí ló ń ṣe ń bẹ̀ ṣe ti gbọ́ new news kí ló ṣẹlẹ̀ ta ló ti wọlé báyìí o ta ló tún ti gbé wọlé báyìí kí ló tún ṣẹlẹ̀ sọ́wọ́n ọmọ Yíbò ṣé wọ́n ti ń jà ṣé wọ́n ò jà mọ́ ṣé wọ́n ti fọwọ́ lẹ́rán ẹ já mọ̀ ẹ bá wa pè wọlé kẹ bá wa dá sétò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kí ẹ fọwọ́ lẹ́rán o kí ẹ dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ fọwọ́ wọ́nú ọmọ Yorùbá ògidì ọmọ Yorùbá tí ó jẹ́ pé kí ni tí ó jẹ́ ọmọlúàbí torí kò ń ṣe tipátipá kì í ṣe dandan ṣó ti yé yín kò ń ṣe dandan wọ́n sọ wípé èèyàn péréṣe ló máa ń gbàlú tí ẹ bá wá sí lára ọmọ tí ẹ fẹ́ bá wa gbàlú ẹ má bà effort wa jẹ́ that's number 1. Number 2 ni wípé tẹ́ ẹ bá dá sí wọ́n ní ẹni tó bá lè làjà kì í dá sí jà ẹ fi sílẹ̀ ẹ má dákun àwọn tá a bá wà bẹ́ẹ̀ tí a bá sọ pé à ń ṣe ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ ká lè tètè débi tá à ń lọ báyìí kò sí ẹ ti mọ̀ pé lórí Sampfatism ọ̀rọ̀ wa program tiwa kì í pọ̀ bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ lèmi wọlé sí
orí studio tí mò ń ṣe àwọn nǹkan tí mò ń ṣe yìí. Ẹ bá mi gbé fídíò àáfàá wa sí ká fi kásẹ̀ ètò nílẹ̀ ká gbọ́ nǹkan tí àáfàá wa yẹn sọ. Number 5. Ẹ bá mi gbé fídíò wa sí, a fẹ́ gbọ́ nǹkan tí àáfàá wa tó sọ lórí ọ̀rọ̀ bàbá wa Ìgbòho. Ẹ bá mi fetí balẹ̀ gbọ́, kẹ́ bá mi gbọ́ fídíò yẹn. Ohun yẹn lókè sà. Ṣé tó bá ṣe pé ẹlẹ́bọ ló lè síwájú, ṣé ibi tí Sunday Igboho wọ̀ lọ ìgangan, ṣé àáfàá lè lọ bẹ̀? Sáfà lè lọ bẹ̀. Àfáà sáwà ń lu rẹ̀ tó ti jáde ní kíní nìbàdàn. Ẹ mọ̀ tara yín pẹ̀lú súná ìjà tẹ̀ bá ká. Súná rádaràda. Súná òfò. Súná kàkàkìtì. Sẹ́yìn lè lọ bẹ̀? Sẹ́yìn lọ. Alápẹ̀ni lásán náà pè é sí tẹ̀yìn yẹrí. Ọpẹ́sọ̀ dọ́ọ̀tì ẹ̀ wọ́n lò. Wọ́n lo fọmúlà dọ́ọ̀tì ẹ̀. Àbíjẹ́ bàbá ilẹ̀ máa fẹ́ gbẹ yín lẹ́nà ṣe bíbíà. Mùsùlùmí sì wà náà tí wọ́n parí gangan. Abdullahi ibn Alikatọ̀ kò ṣẹbọ ní. Òun ló mú ànábì lọ Mẹdínà. Kí làánú ti tẹ̀lé fún? Ẹ lọ bí mo sọ fún yín. 1983 ó ti wà ókè. 1983 tí mo lọ sí àjò 1,000 naira àtowó aeroplane o, àtowó mọ́tò láràfá o, àti mọ́tò tí ó mọ̀ gbé alọ́gbé àbò 1,000 naira. Wọ́n lọ ti ló kájú ẹ̀. 1 to 1 ní dọ́là. Ọjà táàlà ní Saudi kò lé sí bó ṣe wà ló wà. Àtàlà àlà. Ẹ̀wọ̀n gbogbo lẹ̀ wá sí o. Ẹ̀wọ̀n tó wá dà. Ayédáyé náírà owó rá. Ó já sí pé tí ẹnìkan bá ń débẹ̀, ẹ̀wọ̀n sí ẹ̀wọ̀n kan Fúlàní tán pa Yorùbá lè sí. Ọlá kó jẹ́ pé ìran Fúlàní ló wà bẹ́ẹ̀. Tí ìran Yorùbá náà ẹ̀wọ̀ Niger Delta, ẹ̀wọ̀n bá náà ṣe nígbà ayé Jonathan. Tó bá yà sí ẹ̀wọ̀n Yorùbá, àánú òní tiwọn. Tí kálukú bá pín, èmi ti sọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. A lè lójú tó ra wa. Lóòótọ́ kò sí ìran tó dáa. Ṣùgbọ́n ẹnìkan lọ́lọ́ máa lò. Ẹnìkan lọ́lọ́wọ́ lò. Tí ó ṣáájú. Ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ̀sìn. Ẹ má wàá kìbọ̀ wọ́n fẹ́ bọ̀ wọ́n lo òkà. Wọ́n lo mọ́nà. Wọ́n lò pa. Wọ́n lo ẹ tí máa lò ó lò. Ó lò. Kí ló ń ní tiẹ̀ mẹ́? Owó tiẹ̀ ẹ bá ti ṣe wọ́n lọ lò ó. Ọ̀rọ̀ ẹ náà wọ́n dè sí. Ọ̀rọ̀ ẹ náà wọ́n gbé ọdẹ sí owó tiẹ̀. Ẹ̀sìn nílá ká ìbáyìí. Ẹ̀sìn nílá ká ìbáyìí. Ẹ̀sìn nílá ká ìbáyìí. Àbí kọ́kọ́rọ́ náà àti kọ́kọ́rọ́ àlùjẹ́ náà owó ẹ̀ lọ́wọ́ kò sí ni. Wọ́n wo dè. Lọ alágbèéni lọ gbé òkúta kúrúmẹ́. Òkúta ní Ọ̀yọ́ lálágbèéni wọ́n ní tọ̀tẹ́ bá bí dá ẹ wá síbẹ̀. Challenge nìyẹn ẹ lọ. Ọlọ́ka pé láì fi balẹ̀ láfọ́kàtà bá Ọlọ́kàtà lọ́wọ́ ìlànà. Ìlànà ìlànà. Ọlọ́ka fún lálágbèéni kọ́ wá ní tọ̀ ó dé o. Ọlọ́kùnkùtà wọn bẹ̀. Èmi fara mọ́ tọ́lọ́run bá jẹ́ kó rọrùn. Ọlọ́run bá jẹ́ kí ojú àrísẹ́ rọrùn. Kálukú máa sọ fínú ẹ̀ ní. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ̀ mọ́ bá mi. Nígbà tó lọ́n fẹ́ gbé sọ́rọ́tà fáìlì tàìfà ọlọ́dún iná sọ̀lá wà máa káàdà sọ̀lá kù ìdá ìbẹ́ẹ̀tì ìdá mọ̀ká wàtẹ́sí àdá fásitì àsábà pé máa mọ̀ lórí ìdákùn. Ó tó lò fún kẹfìrí náà ló lò fún. Ó náà ló lò fún àwọn tí wọ́n kírun. Ọlọ́dún pẹ́ẹ́lú lílé mú sọ yìí náà ìgbé bá máa kírun. Àwọn akírun. Irú yìí lọ́lọ́run bá wí. Irú ẹ̀yìn alákatakí tí ẹ̀sìn lọ́lọ́run bá wí. Èyí tẹ́ ń ṣe súnà pẹ̀lú àbòsí. Tẹ́ ń fi jàgídíjàgan tẹ́ fi ṣe súnà. Àlàdínà ń yòrá wú náà.
kírun ẹ̀ ń ṣiṣẹ́ àrími. ẹ̀ ń ṣiṣẹ́ àrími ẹ̀ sọ pé tó àwa la mọ́jú àwa la dájú ẹ̀ pa àwọn kan ló bí díà. ẹnìkan ò mọ̀ọ́rún kí lọ́dọ̀ yìí. kò sẹ́nìkan tó mọ̀ọ́rún kí lọ́dọ̀ yìí ẹ̀yin lẹ̀ máa kí jù bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kọjú sí kábàásì ẹ̀ tó ra tẹ̀ ìjìká bí ẹ̀ báyìí ní ẹsẹ̀ yìí dùn. wẹ̀yẹ́kùn náà wú náà lè máa wú náà. ẹ bá wa stop. ẹ máa tún fẹ́ máa dínà mẹ́lòmí. ẹ tún máa fẹ́ máa dínà mẹ́lòmí. ẹ ṣe a tún máa play yẹn ní ìjọ mi. ṣe rí nǹkan tí mo fẹ́ kí nǹkan tó ní bàbá wa sọ láti bẹ̀rẹ̀ yẹn òun mo fẹ́ kí ọ̀wọ́n ọmọ Yorùbá gbọ́ dáadáa kí ọ̀wọ́n alákatakítí ẹ̀sìn ọ̀wọ́n tí wọ́n lẹ́ Sunday Igboho ìmí ní kò lóògùn olóògùn ní ẹlẹ́bọ ní ṣó gbẹ̀bọ̀ fún ẹ. bàbá yìí wá ń fi yọ ẹ pé ibi tí Sunday Igboho lọ tó lọ lé ọ̀wọ́n tí wọ́n ń pa ọmọ Yorùbá kúrò àwọn tí wọ́n ń pa níbẹ̀ ń bẹ̀ ọmọ mùsùlùmí ló mà pọ̀ ń bẹ̀. ṣé wọ́n lè lọ àáfàá wo ló lè lọ́nu yín lẹ́yìn alákatakítí ẹ̀sìn tó bá jẹ́ bí yín ló wà ń bẹ̀ sórí ẹ̀là tó gbàlà níjọ́ yẹn ṣé ẹ máa sọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣé ẹ lè lọ síbẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní nígbà ayé ẹ̀ ó ní ẹlẹ́bọ mu mọ̀nà ńgbà tó ń lọ sí Mọ̀dínà ó ní kò sọ pé torí pé ẹlẹ́bọ ni kó má tẹ̀lé kí ló wá dé tó jẹ́ pàwọ́ Yorùbá kò kàwé ẹlẹ́bọ ní kíní kan gbogbo fọṣẹ́ rí gbogbo ẹni tí ó bá ń yájú sí Ìgbòho àbí ẹni tí ó bá ń ṣépè fún Ìgbòho ẹ wò èmi ò mọ̀ pé ṣé ṣùgbọ́n ó kú ọkọ̀ lọ́wọ́n ọba wọ́n ní kéèyàn fi ọ̀rọ̀ rúra ẹ̀ wò lẹ́ni tó jẹ́ wípé onílé ọlọ́nà ó ní gbogbo nǹkan téèyàn ní wọn ò lè múná lọ kó kan Ìgbòho wọn ò lè mómi lọ kó kan Ìgbòho títí ò dáa bẹ́ẹ̀ ni agbómọ́tò tó gidi sọ bó bá ń já sínú gálọ́ọ̀bì bá máa ti gidi ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dìde sí ọ̀rọ̀ tálákà ó dìde sí ọ̀rọ̀ mẹ̀kúnnù ẹ wo ibi tí ẹni ẹlẹ́ni wà lénìí ìyàwó àtọmọ wọn ò sí wọn ọjọ́ sí papọ̀ nulé ó níbi tọ́wọ́n ìyàwó àtọmọ wà tó bá ṣe kí ní lọ́wọ́ kí bísínẹ̀sì ẹ̀rẹ́ kò lè ṣe kìrẹ́ ṣe kó bẹ́ẹ̀ mọ Yorùbá ń pawọ́pọ̀ tó ń fún lówó kan pé sálárì lélẹ́yìí síbẹ̀síbẹ̀ tún yọrùn sí ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba ẹ bẹ̀rù ọjọ́ àti sùn ẹ bẹ̀rù Ọlọ́run ọba kò sí ẹ̀wà dùn mí fún àwọn tó jẹ́ wípé ọ̀wọ́n alákatakítí ẹ̀sìn gbẹ̀yàn mo tún yàbàrà síbẹ̀ yẹn ni àwọn tó jẹ́ Yorùbá nation tó pa àjọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ wọn tó ti ṣe sàdákàtà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣe bàbá tó ti ń ṣe olóyè Ìgbòho òṣàkíní kan tó wá yí bìrì torí owó torí àtẹnu ẹ bẹ̀rù Ọlọ́run ọba ojú wo lẹ fẹ́ fi wò lọ́wọ́n tó ti rí Ìgbòho rí báyìí sójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ wá ń dá lẹ́yìn ẹ̀ tẹ́ ń sọ oríṣiríṣi èmi ò ní dárúkọ nínú program káàkiri àgbóhùn káàkiri tẹ́ ẹ tún lọ ẹni yẹn jáde ó sọ̀rọ̀ ó lòun sanwó sukú èèyàn kan wọ́n tún lọ sọ pé kó mú kí lọ ṣe é pè wá Ìgbòho kì í parọ́ olóyè Ìgbòho dókítà olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ kì í ṣe onírọ́ kò kì í ṣe onírọ́ ó ti sọ ìmọ̀ye ọ̀rọ̀ tá a dẹ̀ bá ń bẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀ bá bá ọmọ Adéyẹmọ níbẹ̀ tó bá sọ tẹ́ ẹ̀ bá ń bẹ̀ nítorí pé ó wá rí pé ẹ fẹ́ da òun ni torí pé ó rí pé bóyá wọn kò ṣúọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni kò ń ṣe tó máa sọ̀rọ̀ tó máa kó jẹ torí nǹkan tí ojú ẹ̀ ti rí àti nǹkan tí tó ti rí tó ti gbọ́ ló ṣe máa sọ pé ló ṣe máa dẹ̀ ní nǹkan tó bá sọ fún yín nǹkan míì tó bá sọ fún yín lẹ́nujọ́ mẹ́ta yìí. Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á bá mi ṣe dáadáa fọmọkùnrin yẹn gbogbo àkólọ ẹ̀ pátá láìmọye ìgbà lọ́lọ́run á bá mi dá padà fún ojú òwà ní ìtì láéláé gbogbo nǹkan tó tara ẹ̀ jáde báyìí wọ́n á yanjú lágbára Ọlọ́run kò ní kábàámọ̀ wípé sẹ́ẹ̀ òun ṣe Yorùbá nation àtọ̀wọ́n àti bàbá wa Sunday àti bàbá wa Bánjí Akíntóyè ní agbára Ọlọ́run bàbá
àgbáyé adalẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa bó ṣe jẹ́ pé kú pé ẹ̀yin èèyàn gidi tí ẹ darapọ̀ mọ́ wa láti ilẹ̀ tí ẹ wò wá àti ẹ̀yin tí ẹ tún máa wò wá létà ní agbára tí Ọlọ́run mọ̀ pé fún ìdí kan àbí míì ẹlòmíì ò lè darapọ̀ mọ́ wa wọ́n máa wò wá létà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ bá wa thumb up, ẹ bá wa like program wa, ẹ bá wa subscribe kí ni, ẹ bá wa pín ètò yìí débi tó máa dé. Tí ẹ bá wo ètò yìí láti bẹ̀rẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ ẹ bá wa fi ránṣẹ́ sọ̀wọ́n ibi tó máa dé ọ̀wọ́n, ẹ bá wa fi ránṣẹ́ sí wọn, ẹ jẹ́ kó débi tó máa dé, ẹ jẹ́ kó gbọ́. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ojú ò ní tì yín. Tó bá di níjọ́ Wednesday ẹ pàdé wa lórí Yorùbá World Media bí mo ṣe máa ń kéde ẹ̀ fún yín ní gbogbo ìgbà. Ẹni tí ò bá ti subscribe sórí Yorùbá World Media www.org ẹ bá wa lọ kẹ bá lọ bá wa orí ẹ kẹ bá wa like gbogbo ìgbà la máa ń ṣe kíni, la máa ń kó àwọn ètò lóríṣiríṣi wá. Ìjọ́ Wednesday, ìjọ́ Sunday a máa ń jáde. Àárín ọ̀sẹ̀ ńgbà míì a lè jáde tá a bá rí nǹkan gbà bí ẹ̀kan ẹ̀mejì pàápàá lójúmọ́ tá a bá rí àwọn nǹkan tí a fẹ́ sọ fọ́mọ Yorùbá ní agbára tí Ọlọ́run àníṣétì o. Gbogbo ọmọ Yorùbá tó wà nídàálẹ̀ pátápátá la máa kéré oko délé o. Àwa tá a wà nílé ní agbára Ọlọ́run ibi kankan ò ní bá yín o. Bẹ́ẹ̀ bá ń lọ ẹ ní pàdé aburú ò ní bá yín lọ́nà, kò ní wọlé tọ̀ yín, kò ní rìnà kò ní agbára tí Ọlọ́run. Ẹ̀yin náà ẹ máa ṣọ́ra o, ẹ máa ṣọ́ra. Ẹni tó bá ṣọ́ra ẹ̀ òun lọ́lọ́run ṣọ́ o. Kò burú, ó dìgbà kan náà tó bá dijọ́ Monday àtúpadà wá sórí ètò wa. Tàbádé wà láàrin ọ̀sẹ̀ ẹ máa rí wa rùn bí ìran. Ẹ̀yin la máa bá wa, la máa wá ní agbára tí Ọlọ́run o. Ẹ ṣé mo dúpẹ́. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé ẹ bá mi kọrin ìbílẹ̀ wa kí a fi kásẹ̀ ètò yìí nílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ ẹnjìníà wa. Ojú òní tì yín o. Èyí náà rí bá ti ṣe ìrọ́nà gbígbà o. Gbogbo bẹ́ẹ̀ ṣe àdúrà wa gbà lágbára Ọlọ́run bí bá a ṣe lérò lọ́wọ́.